àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa lákòókò yìí láti wà lórí ètò ilé ẹ̀kọ́ sí ẹ ṣé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí wa. Ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan lórí bí a ṣe lè borí jíjẹ́ ẹni ìtanù. A wá wo ẹnìkan tó jẹ́ ẹni tí a tanù nínú ìdílé, a sì wo àwọn nǹkan tí a lè sọ pé ó fa jíjẹ́ ẹni ìtanù. A sọ pé n tó fa jíjẹ́ ẹni ìtanù jẹ́ ibi tá a ti jáde wá, eléyìí tó jẹ́ ìpìlẹ̀ wa, bí a torí pé a ò mọ̀wé tàbí a ò lówó tàbí tá ò ní ipò, wípé àwọn tarú àwọn ènìyàn bẹ́ẹ̀ nù. Mo ní a tún máa ń wo ohun tí èèyàn bá ṣe, tí èèyàn bá dúró ṣinṣin tó bá ṣe ohun tó tọ́, ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ta wọ́n nù nítorí ohun tó tọ́. Tí èèyàn bá tún ṣe àìdáa, a máa ń ta àwọn ẹlòmíràn nù nítorí pé wọ́n ṣe àìdáa. Mo fẹ́ ka ìwé onídàájọ́ yẹn lẹ́ẹ̀kan sí, onídàájọ́ orí 11 ẹsẹ̀ 2 nìkan. Wọ́n wà bẹ́ẹ̀ láti tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí kí n lè wo nípa orí ọ̀fẹ́ Ọlọ́run láti kọ́ wa tán bí a ṣe lè borí jíjẹ́ ẹni ìtanù. Bíbélì sọ fún wa nínú ìwé onídàájọ́ orí 11 ẹsẹ̀ 2 pé aya Gileadi sì bí àwọn ọmọkùnrin fún un. Nígbà tí àwọn ọmọ aya náà sì dàgbà, wọ́n sì lé Jẹ́fítà jáde. Wọ́n sì wí fún un pé ìwọ kì yóò jogún ní ilé bàbá wa nítorí pé ọmọ àjèjì obìnrin ni ìwọ ṣe. Olúwa sì yín àtúnṣe yín lọ́ba ní àkókò yìí fún òtítọ́ ọ̀rọ̀ yín yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí kí ó lè ní ipa gidi láyé wa. Olúwa pé kẹ́ ẹ lè lo ọ̀rọ̀ náà láti ràn wá lọ́wọ́, kí ẹ sì ṣàánú fún wa. Ògo ni forúkọ mọ́ yín. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó yẹ kí n sọ, ẹ fún mi ní àpẹẹrẹ tó yẹ kí n lò. Ẹ jẹ́ kí gbogbo àwọn àpẹẹrẹ ìkúnra ayé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Tá bá rí ẹnìkan tí kò tí ì di àtúnbí tó ń gbọ́ ètò yìí lónìí, kàn kí ó lè di àtúnbí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A ti wo bí Jẹ́fítà ṣe di pé wọ́n tánù. Àwọn wo ló tánù ni mo wá fẹ́ ká bẹ̀rẹ̀. Kí àwọn wo ló máa ń ta nínú? Wọ́n yẹ kí n parọ́ fún yín. Àwọn kìíní tó ta èèyàn nù tá a rí nínú ìtàn Jẹ́fítà òun ni àwọn ìdílé rẹ̀. Kì í ṣe pé èèyàn burúkú ni wọ́n o. Wọ́n ì ṣe èèyàn burúkú. Àwọn tó jẹ́ ọmọ ìdílé rẹ̀ lè tọ́nù. Olórin Dáfídì tiẹ̀ sọ pé bàbá àtìyá mi ó kọ̀ mí. Nígbà tí bàbá àtìyá mi ṣe kí ni o, tí wọ́n kọ̀ mí. Àwọn tó lè ta nínú, tí wọn ò ní gba ọ̀rọ̀ téèyàn sọ gbọ́. Nígbà tá a mọ̀ pé wọ́n parọ́ mọ́ wa ni, tá a sì ń sọ tí wọ́n tẹ́ni yìí ń sọ kò tọ́, wọn ò kàn ní gbàgbọ́ náà ni. Ṣojú bá rẹ nínú ipò tí ìyàwó rẹ ò gbà ọgbọ́ rí. Kì í ṣe pé èèyàn burúkú ní ìyàwó rẹ, ìgbọ́kẹ̀ ìṣọ́ Ọlọ́run kò mọ ohun gbogbo. Ó ti bá rẹ ní ipò tí ọkọ rẹ ò gbà ọgbọ́ rí wípé o ò ṣe ní tí wọ́n sọ yẹn. Tí wọ́n lọ rẹ̀ ya àwòrán tí wọ́n gbé sí àwọn nǹkan tó máa ń kọ sí ojú ayélujára íńtánẹ́ẹ̀tì láti bẹ́ẹ̀ lòmíì lórúkọ jẹ́, kìí ṣe díẹ̀. Ìbànújẹ́ ibẹ̀ ni pé àwọn tó jẹ́ ìdílé ó tánù. Àwọn míì tó tún máa ń tàyàn nù, òun ni àwọn ọ̀rẹ́. Ṣé ti rí ọmọbìnrin tó lóyún lójijì tí ó jẹ́ pé oyún tó ní ìní kò tí ì gbéyàwó, kò tí ì ṣe gbéyàwó, ẹ kàn rí táwọn ọ̀rẹ́ rẹ̀ kàn ní máa bá rìn mọ́ ni. Wọ́n ṣe kí ni o, wọ́n tánù. Tí ó bá kí wọn gan wọ́n lè má dáhùn. Tí wọ́n bá pàdé rẹ̀ títì, tí wọ́n bá ti rí lọ́ọ̀kan wọ́n lè fònà títì sódì kejì. Ọ̀rẹ́ lè ṣe kí ni o, ọ̀rẹ́ lè ta nínú. Nínú ìwé Zekaraya orí 13 ẹsẹ̀ 6. Ìwé Zekaraya orí 13 ẹsẹ̀ 6. Ẹnìkan ó sì wí fún un pé ọgbẹ́ kíni wọ̀nyí lí ọwọ́ rẹ? Òun sì dáhùn pé wọ̀nyí ni a ti sá mi ní ilé àwọn ọ̀rẹ́ mi. Ibo ló ti gbọgbẹ́? Ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀. Mo sọ fún wa ní ìjẹjọ pé ìtanù máa dùn yàn.
ṣùgbọ́n ìdílé lè tán kọ́ ni, ọ̀rẹ́ lè ta ni sínú, àwọn ọ̀tá náà lè ta nínú. Ọ̀tá, àwọn tí ò tiẹ̀ mọ̀ èèyàn rí, kò sí tó ṣe lójú wọn. Yorùbá ní ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà, tó lè ṣe dáadáa, ìmú náà wọ́n máa yín, yẹ̀yẹ́ náà wọ́n máa ṣe. Kí a ló ṣe, kí a ló mọ̀, òye kí ló ní. Àwọn kan wà tẹ́ pé wọ́n kì í ṣọ̀rẹ́ ẹni, tí wọ́n máa ta nínú náà. Àwọn yìí ni mo fẹ́ pè ní àwọn onígbàgbọ́, àwọn ará, àwọn tá a jọ ń kọrin yìí nínú ilé ìsìn, tá a jọ ń ṣe ẹgbẹ́ kan nínú ilé ìsìn. Ìwọ jẹ́ kí wọ́n lé ó ń tàn lẹ́nu iṣẹ́ kó mọ́ níṣẹ́ lọ́mọ. Ẹ rí bí wọ́n ṣe kí ni o, bí wọ́n ṣe tánù. Ṣé wá rí nígbà tí ìtanù yìí bá dé, a máa fẹ́ ṣe ipa wa láti di ẹni tó ṣe ìtẹ́wọ́gbà padà. Ó jẹ́ nǹkan kan tí mo fẹ́ ká ṣàkíyèsí nípa Jẹ́fítà. Mi lè sọ fún wa nínú orí 11 yẹn pé nígbà tí wọ́n ṣe rí bó ṣe gbọ́ wípé òun lòun ò dó lórí wọn. Ṣé rí bí wọ́n ṣe ṣèlérí fún, ṣé ń gbọ́ mi ẹ̀yin èèyàn Ọlọ́run, wípé òun o, Jẹ́fítà yìí o, tó bá ti lè ṣẹ́gun, kò tí ẹ ronú sí pé irú ogun wo lòun fẹ́ lọ wọ̀, bó làwọn ọ̀tá náà ṣe pọ̀ tó. Ṣé rí, ó sáré, bó tilẹ̀ jẹ́ kó ti kó láàrin wọn tẹ́lẹ̀, bó ṣe pè báyìí, ó sáré gba in tí wọ́n pè fún láì ronú sí. Ọ̀pọ̀lọpọ̀ wa níbi tá a ti ń wá ìtẹ́wọ́gbà, a kì í bìkítà ohun tí a fẹ́ ṣe, ó sì máa jẹ́ ká ṣubú. Ẹ kì í sọ fún wa pé ìtanù ní ipa tó burú lórí ayé ọ̀pọ̀lọpọ̀. Nǹkan kìíní ni pé ìran ènìyàn kì í jágere nípa ara rẹ̀. Ìtanù máa ń jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ẹni tí kò lè bọ́ sí fún mọ́. Ìtanù máa ń jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ẹni tí kò ní ìrètí mọ́. Ìtanù, ṣẹ́rí, ara Ísọ̀ fẹ́ lọ pa Jákọ́bù ní tẹ́lẹ̀. Ìjẹ́ òkè nígbà tí Jákọ́bù fẹ́ fún ní nǹkan, ó ní tó lẹ́yìn 20 ọdún. Kì í ṣe pé bóyá ó ní tó Jákọ́bù o, ṣùgbọ́n ó ní tó tó. Kì í ṣe pé bóyá òun náà wà nínú àìní. Ohun tí ìtanù máa ń fà, òun nìyí, nǹkan àkọ́kọ́ nìyẹn, a kì í ríra wa gẹ́gẹ́ bí ẹni tó lè bọ́ sí fún mọ́. Nǹkan kejì tó máa ń ṣẹlẹ̀ ni pé a kì í rí ẹlòmíì tó lè jẹ́ orísun ìbùkún fún wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mọ́. Gbogbo ènìyàn láwa máa kà kún ọ̀tá. Nígbà ọkùnrin kan jọ ọ́lẹ̀ tó lóun ò fi ọmọ, ó ní gbogbo ọkùnrin fi jẹ́ ẹni tí ò lè fi ọ. Àbẹ́ẹ̀kọ́, nígbà tí ìránṣẹ́ Ọlọ́run kan ti jọ́ ọkulẹ̀, ó túmọ̀ sí pé gbogbo èèyàn náà ló lè jáyàn kulẹ̀. Èmi gbà pé gbogbo èèyàn ló lè jáyàn kulẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò lè jáyàn kulẹ̀. Ìran wa nípa ara wa ó máa burú tá a bá ti jẹ́ ìtanù. Ìran wa nípa àwọn ẹlòmíì tó lè jórísùn bùkún fún wa ó tún máa burú. A wà máa bẹ́ẹ̀ tó lè kó ràn wá lọ́wọ́ jà. Nítorí pé ìtanù yìí yóò ti fa ìkorò nínú ọkàn wa. Nǹkan kẹta tí ìtanù máa ń fà, jẹ́ kí n sọ fún ọ, kì í kàn ṣe pé bóyá èèyàn kan máa ń rí ira rẹ̀ lọ́nà tí kò yẹ kó ríra rẹ̀, èèyàn tún máa ń rí àwọn ènìyàn lọ́nà tí kò yẹ kéèyàn rí wọn. Òun náà ni pé èèyàn máa ń gbé ìgbésẹ̀ tó yẹ pé èèyàn kò ní gbé ìgbésẹ̀ tó bá ìfẹ́ Ọlọ́run mu ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ṣé rí, ẹ lọ ka ìwé Onídàájọ́ orí 11 yẹn dáadáa. Ìtàn Jẹ́fítà yìí le. Ó sì fi ẹnu rẹ̀ sọ pé fún Ọlọ́run tó jẹ́ ẹ̀jẹ́ pé
ní tó bá kọ́kọ́ jáde nínú ilé òun fi rúbọ fọ́lọ́run. Ó ní tó bá kọ́kọ́ jáde nínú ilé òun. Ǹjẹ́ ìmọ̀ kókò lọ́mọ méjì ọmọbìnrin kan péré lónìí. Nígbà tó ṣẹ́gun tán, ta ló kọ́kọ́ jáde sí? Ṣé nítorí ìtanù ló fi lọ káwọn máa sọ pé o bẹ̀gbẹ́ mu ló ṣe bẹ̀rẹ̀ sí mutí? Káwọn bá máa pè ọ́ lálákọrí, àkàdá, káwọn bá máa fi ọ́ ṣe ẹ̀ pé wúndá ni ọ́ ló fi ń ṣàgbèrè. Ó ṣàfẹ́ ṣètẹ́wọ́gbà dandan. Ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run nìyí fún ayé rẹ bí? Mo ń bí ọ́ ní, ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run nìyí fún ayé rẹ? Ó ṣàfẹ́ ṣètẹ́wọ́gbà láwùjọ èèyàn, ìlò fi ń wọṣọ oníhò. Ṣé wọ́n fi ṣòkòtò kọ́? Ṣáṣá yóò bá ní láti máa wọ ṣòkòtò fún ọmọbìnrin? Ṣé àṣà Bíbélì ni fún ọmọbìnrin láti wọ ṣòkòtò? Ìtàn bo ló ti rí? Ká má bàa sọ pé ayé àtijọ́ ni ọ́. Wọ́n náà wá bẹ̀rẹ̀ ṣòkòtò tínrín. Wọ́n máa wú ọlọ́kan, àánú ẹ̀ sì máa ṣe èèyàn. Eléyìí náà mọ̀ títí di dáadáa. Kó bá ṣètẹ́wọ́gbà ló fi ń bóra torí ọmọkùnrin kan. Kò rí ọ̀pọ̀ dúdú tẹ́lẹ̀. Sọmọkùnrin yẹn kò rí ọtẹ́lẹ̀ pé èèwọ̀ ṣòkòtò. Nítorí ọmọkùnrin kan ló fi fẹ́ para rẹ̀. Ó nílò láti ronú pìwàdà o. Jẹ́ kí n sọ fún ọ lẹ́ẹ̀kan sí ní gbangba wípé ìtanù yóò wà látọ̀dọ̀ ìdílé, yóò wà látọ̀dọ̀ ọ̀rẹ́, yóò wà látọ̀dọ̀ ọ̀tá, yóò wà látọ̀dọ̀ àwọn ará nínú Olúwa. Jẹ́ kí n sọ fún ọ pé ìtanù yìí in tó máa ń fà lọ́pọ̀lọpọ̀ gbà ni pé ó ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tí ò ní retí. Ó ra àwọn tó fẹ́ jẹ́ aláàánú fún ọ gan gẹ́gẹ́ bí ọ̀tá. Ìtanù máa ń fa pé kéèyàn wá gbé ìgbésẹ̀ tí kò yẹ kó gbé. Kíyèsí o, ìpè tí o kò bá ti dojúkọ ìtanù lẹ́ẹ̀kan nínú ayé rẹ, yára rẹ wò dáadáa. Ẹnìkan gbọ́dọ̀ sọ pé ìwọ nípò yẹn kàn, wọ́n sì gbé fẹ́ lòmíì. Kí n jẹ́ kó yé wa pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà ìtanù jẹ́ àmì pé n tá ń ṣe ó tọ́. Ìwé Pétérù kìíní orí 4. Ìwé Pétérù kìíní orí 4. Mo ṣe bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀nà àbáyọ sí ìtanù. Ìwé Pétérù kìíní orí 4. Jẹ́ wà ńbẹ̀. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 14 ìwé Pétérù kìíní orí 4 pé bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti Ọlọ́run bà lé yín. Nípa tiwọn wọ́n ń sọ̀rọ̀ rẹ ní ibi, ṣùgbọ́n nípa tiyín à ń yìn ín lógo. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀rọ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n bí o bá jìyà bí Kristẹni, kí ojú kí ó má ṣe tì í, ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo lé orúkọ yìí. Ṣé kí n sọ nǹkan fún ọ? Ìyà tó o bá jẹ kò gbọ́dọ̀ jẹ́ ìyà ẹ̀ṣẹ̀. Ìyà ìdúróṣinṣin ló yẹ ká máa jẹ. Ẹni tí ó bá sì dúróṣinṣin nínú Kristi, a ó ṣe inúbíni sí, a ó tàánù. Mo sọ fún wa wípé nígbà tí ọmọbìnrin yẹn sọ pé ẹni tóun gbàgbọ́ pé Ọlọ́run fẹ́ kóun fẹ́ nù, tẹ́ wá ní kò lò lọ.
ṣé ẹ mọjọ́ iwájú ọmọkùnrin náà ni? Ní ìsìn ó sì ń bẹ́nu ilé yín tí ò rọ́kọ fẹ́. Tó bá tún wá ṣe nǹkan ní ìsìn ẹ wá máa sọ̀rọ̀ sí i. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ló yẹ kẹ́ ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Torí pé ẹ̀yin lẹ sọ ọmọ yín dẹni ìtanù. Ẹ̀yin lẹ dá àárín àwọn ọmọ yín rú nígbà tó jẹ́ pé ẹ̀yàn kan ló láyànfẹ́ ẹ sọ kejì dèèyàn burúkú. Ẹ̀yin lẹ jẹ́ kí ìṣọ̀kan wà nínú ìdílé yín. Mo sì sọ fún ẹ̀yin tẹ́ ń ríra yín gẹ́gẹ́ bí ọ̀tá gbogbo ayé, tẹ̀sí rí gbogbo ayé gẹ́gẹ́ bí ọ̀tá yín, wípé ìtanù ó ń bá yín fínra. Ṣé tí n bá rí ẹni tó bá máa bínú púpọ̀, màá bí pé ta ni wà tí ẹjọ́ ń rìn tí ò bọ́ ọ ṣe mọ́ tó sì wù ọ́ láti máa bá rìn padà. Ìwọ́n mò ń sọ fún ọ pé kíyèsára níbi tó ti ń wá ìtẹ́wọ́gbà kó o mọ̀ lọ mọ̀ ṣẹ̀ sí Ọlọ́run. Torí pé sórí tó o bá ní èròǹgbà kan láti di ẹni ìtẹ́wọ́gbà, ṣé kí n ràn ọ́ lọ́wọ́? Tó o bá ní èròǹgbà láti di ẹni ìtẹ́wọ́gbà, ẹni àkọ́kọ́ tó yẹ kó o ṣe di ẹni ìtẹ́wọ́gbà sí ṣáájú ohun gbogbo òun ni Ọlọ́run alààyè. Ṣọ́ra àwọn tó rú ọpin tí wọ́n ta ọ́ nù, àkọ́kọ́ wọn dán ọ. Wọn ò ní ìmọ̀ tẹ́lẹ̀ lórí ayé rẹ. Ìwé Jeremiah orí 1 ẹsẹ̀ 5 ó sọ nǹkan kan tó lágbára. Mo rántí ọ̀dọ́mọkùnrin oníwàásù kan tó wá bá mi, ó ti di oníwàásù ní ìsìn. Táwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n fi ṣe ẹ̀yẹ ńgbà náà ló bú ẹkún. Pé ó ṣe jẹ́ pé àwọn tó bá ń sin Ọlọ́run ni wọn kì í lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ ń ra mọ́tò ni wọ́n ń ṣe dáadáa. Láìpẹ́ ló tún padà bá mi pé ẹni kí n dúró de Olúwa, mo ti dúró lóòótọ́, òótọ́ sì ni. Jẹ́ mọ̀ pé ìkan náà àwọn ọ̀rẹ́ mi sọ pé ó sàn káwọn ọmọ máa ṣe táwọn ń ṣe tí ò dáa yẹn. Ẹni tí mo ń sọ yìí ó ti ń wàásù lórí rédíò. Tó jẹ́ pé ibi tọ́lọ́run ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn. Ó níbi tọ́lọ́run mú lọ. Ìwé Jeremiah orí 1 ẹsẹ̀ 5 wípé kí èmi kí ó tó dá ọ ní inú ni èmi ti mọ̀ ọ́. Sórí ní ibi tó bá ti ń wá ìtẹ́wọ́gbà, ti rí dájú pé ìtẹ́wọ́gbà ẹyọ kan ló ń wá. Bó ṣe ìtẹ́wọ́gbà níwájú ta ni o? Níwájú Olúwa. Yóò ràn ọ́ lọ́wọ́ bí ìdílé kọ̀ ọ́, bí ọ̀rẹ́ kọ̀ ọ́, bí ọ̀tá kọ̀ ọ́, bí ará kọ̀ ọ́, sórí bí bàbá kọ̀ ọ́, bí ìyá kọ̀ ọ́, tó bá jẹ́ pé ohun tí ìlépa rẹ jẹ́ òun ni kí ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run, tí ẹ pé ayé rẹ ìpèníjà àti ìgboyà tó ní ni pé o fẹ́ wu Olúwa. Eléyìí ló dá o. Má wúyàn. Bàbá ní tí ọ̀nà rẹ bá wu Olúwa, yóò mú káwọn ọ̀tá rẹ kó dọ̀rẹ́ rẹ. Òótọ́ ọ̀bẹ ni pé ọ̀nà rẹ ò wu Olúwa. Bó ló ṣe ní mọ wá ìtẹ́wọ́gbà lọ́dọ̀ wọn. Tọ́nà rẹ bá ti ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ó ṣe ìtẹ́wọ́gbà nígbà tó bá yá. Ẹni tó dá ọ ní ètò fún ọ, bó ló ṣe borí ìtanù. O nílò láti mọ̀ pé Jésù lohun gbogbo tó o nílò. Kí ni mo ló nílò? Jésù lohun gbogbo tó o nílò. Sórí nínú ayé yìí, tó o bá ní Jésù, ohun gbogbo ló ní. Ìnídìílé ò ní Jésù, ò ní gbogbo nǹkan. Ìlọ́lọ́ ò ní Jésù,
o ní gbogbo nǹkan. O ní pọ̀, o ní Jésù, gbogbo nǹkan ló ní. Jésù ló ń gbogbo tó o nílò. Ṣé o rí? Rúùtù kò gbójú rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì jọ̀dọ̀ Ọlọ́run lọ. Ó ní Ọlọ́run rẹ yóò di Ọlọ́run mi. Arábìnrin kejì yẹn ti padà sọ́dọ̀ àwọn òrìṣà, ṣùgbọ́n òun dúró di Ọlọ́run rẹ̀ yẹn. Ó kọrúkọ Rúùtù sínú ìtàn ayérayé, ìtàn tó nítumọ̀. Jésù ló ń gbogbo tó o nílò. Ní ìparí, mo ṣe ń parí wàásù yìí, kíkà ṣe pé Jésù ló ń gbogbo tó o nílò nìkan. Láwọn ibi tó o ti ṣe ẹsẹ̀ gbé, torí kó bá ṣe ìtẹ́wọ́gbà, padà sínú ìfẹ́ Ọlọ́run. Èmi ò gbàgbọ́ pé Jẹ́fítà ó du ọmọ rẹ̀ lọ́bẹ lọ́rùn o. Àwọn èèyàn sì máa ń sọ pé ó pa bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣe ẹsẹ̀ gbé torí pé a fẹ́ ṣe ìtẹ́wọ́gbà. Ohun tá a nílò láti ṣe òun ni pé ká padà sínú ìfẹ́ Ọlọ́run. Ìgbésẹ̀ kìíní láti wà nínú ìfẹ́ Ọlọ́run ni pé ṣé o ti gba Jésù? Tó bá ti gba Jésù rí, o ti gbà nù. Èyàn gba Jésù lẹ́ẹ̀mejì, èyàn dàtún bí lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n tó bá ti gba Jésù, ó kọ́kọ́ gba Jésù lólùgbàlà rẹ̀, ó kọ́kọ́ dàtún bí. Ó kọ́kọ́ mọra rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀, ó kọ́kọ́ mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó jẹ̀bi ikú. Ó kọ́kọ́ mọ̀ pé ikú yẹn kò sí iṣẹ́ rere, kò sí ẹ̀sìn, kò sí ìwà rere tó lè fi san gbèsè ẹ̀. Jésù ti kú láti san gbèsè ẹ̀ṣẹ̀ náà, ó gba Jésù Kristi lólùgbàlà. Nígbà tó bá tó wá gba Jésù Kristi lólùgbàlà tán, ó wá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìlànà ọ̀rọ̀ Ọlọ́run láti ṣe ìtẹ́wọ́gbà sí ìfẹ́ Ọlọ́run nìkan. Èyí tó bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìlànà ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ó ti bọ́. Kí mo ló ṣe? Ó bọ́. Díẹ̀díẹ̀ ni yóò mọ̀ bọ́ tún ọ̀nà rẹ̀ ṣe tó bá ṣe ń tẹ̀lé. Bíbélì wípé ọ̀nà rẹ̀ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìwọ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí, kó wò bóyá o lè kùnà. Kó o ní kùnà láéláé. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yín lónìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tó ti tẹ́tí sí ọ̀rọ̀ náà. Mo gbàdúrà pé kí ẹ lè gbà wọ́n lọ́wọ́ ìtanù, kí wọ́n lè ní èròǹgbà láti fi ojú wọn sọ́dọ̀ Jésù nìkan, pé Jésù nìkan làwọn nílò. Kí wọ́n wá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ yín láti gbé ìgbésẹ̀ tó tọ́. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ẹ ti bá sọ̀rọ̀ lónìí. Tàbárí ẹnìkan tí kò tí ì gba Jésù lólùgbàlà, Olúwa kẹ́ ẹ bá ọkàn wọn sọ̀rọ̀ ní àkókò yìí. Tàbárí ẹnìkan tí kò tí ì gba Jésù lólùgbàlà, tẹ́tí sí mi. Pé Jésù sọ́kàn rẹ̀. Pé Jésù ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo jẹ́wọ́ rẹ pé ikú sísìn àtàjíǹde rẹ san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo gbà ọ́ lólùgbàlà ọkàn mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí. Àwọn nọ́mbà wa ni 07038085652, 07087682122. Nọ́mbà kẹta tí mo fẹ́ pè ní WhatsApp wa 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.